bàbá ọba ní Ọ̀yọ́túnjí tí controversy kékeré ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ wọn against the palace. Bàbá yẹn ti kú lálẹ́. Ṣé lóòótọ́ ni pé bàbá ọba Ọ̀yọ́túnjí ti kú? Ṣé kò ń ṣe pé wàhálà míì ló tún rúgbó bọ̀ nílẹ̀ Yorùbá báyìí? Àti wá gbọ́ tòótọ́ làwọn Yorùbá ní awáyé má kú kan ò sí, bí gbogbo wa la ti dájọ́ kú, ṣùgbọ́n gbogbo wa la mọ rògbòdìyàn tó wà ńlẹ̀ àti áwù tó wáyé. Tá rò pé Ọlọ́run ti paná gan, Ọlọ́run ti ṣẹ́gun. Wọ́n ní bàbá ọba Ọ̀yọ́túnjí ti kú o. Ṣé bẹ́ẹ̀ lórí? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, ṣé kò ń ṣe wàhálà mìíràn rèé tá a ṣẹ̀ṣẹ̀ yan ọba tán? Eléyìí lágbára o. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu bàbá wa Ṣòkòtì. Ẹ jẹ́ ká gbọ́. Èèyàn mọ́kàrọ̀ òjìrè. Bàbá ọba ní Ọ̀yọ́túnjí tí controversy kékeré ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ wọn against the palace. Bàbá yẹn ti kú lálẹ́. Wọ́n ti kú ní alẹ́ yìí. In fact, kíní yẹn gbomi lójú èmi náà because mo kàn déédé sáàrí call náà ni mo wọlé báyìí, mo rí páàrin àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo já sí group call ni. Ibẹ̀ náà ni wọ́n ti ń explain everything fún mi. Ibẹ̀ náà ni àwọn ọmọ wọn tó wà nílé tá ti ń join wọn tí wọ́n ti ń confirm fún wa wípé bàbá sick. Ìgbà tí sickness yẹn ń pọ̀ sí, wọ́n decide láti gbé wọn lọ sí hospital náà lẹ́yìn padà. Wọ́n ní hospital tán kọ́kọ́ lọ, wọ́n ní wọn ò gbà wọ́n. Wọ́n tó wá gbéra lọ sí another hospital. Abẹ́òkúta náà wà o. Wọ́n gbéra lọ sí another hospital. Hospital kejì tí wọ́n lọ yẹn ni ó confirm bàbá death. Òní ni ọjọ́ Saturday. Mo ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ bíi 11:30 lóru báyìí. Bíi 1 hour ago láti wà lórí ẹ̀ tí wọ́n ti pè mí. So 11:30 lóru làwà yìí. Ẹ̀rí kò ń ṣe nǹkan tó dùn lẹ́nu èèyàn láti sọ. Ṣùgbọ́n mo kàn rí pé bí mi ò bá sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe mi ní go ahead láti sọ, àwọn ọ̀pọ̀lọpọ̀ náà kúkú sọ láàárọ̀ ọ̀la. Èmi máa wá di èèyàn kéèyàn, wọ́n máa rí mi bí ẹni tí ò ka odidi ẹ̀mí kún. Bẹ́ẹ̀ èmi ó níbi tí ọkàn tèmi wà. Ó níbi tí ọkàn tèmi wà. Ṣùgbọ́n kò sí nǹkan kan tí mo lè ṣe láàrin àwọn ọmọ Yorùbá tán pè mí, wọ́n pọ̀ gan. Ẹni tí mi ò tiẹ̀ rò, àwọn ọ̀rọ̀ tán bá mi sọ pọ̀, but kì í ṣe àwọn ọ̀rọ̀ tí èèyàn lè máa lò lórí irú nǹkan báyìí. Nǹkan tí mo sáà fẹ́ sọ ni wípé bàbá ọba Ọ̀yọ́túnjí, bàbá ti kú bíi 1 hour ago ní Abẹ́òkúta. Àwọn ọmọ wọn, àwọn family wọn yòókù dẹ̀ ti confirm wọn death. Kódà wọ́n gbà tí wọ́n gbà wọ́n ní hospital kejì yẹn náà, wọ́n láwọn gbé wọn wálé, ìwé náà wà báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀. So kò sí ẹni tí ò ní kú nínú gbogbo wa. Gbogbo wa náà lálọ. Gbogbo èmi tí mò ń sọ̀rọ̀ yìí, gbogbo èyí tẹ́ ń gbọ́, ọjọ́ kan náà ni wọ́n sọ tẹnì kọ̀ọ̀kan wa báyìí. Akanbi Ọlọ́run pé k'Ọlọ́run jẹ́ kí a gbó
ká tọ́ ká fọwọ́ pawú ká fèdè ìjọba.